káàárẹ̀ kú ojúmọ́ ògbódì kíbi tẹ́ ẹ ti ń wò mí o èmi ìyálóde ìṣègùn Atáyèsí Ọ̀jẹ̀ nílùú Ọ̀yọ́ Aláàfin ni mò ń sọ̀rọ̀. Àdúrà yín ó gbà o, ọkàn yín ó balẹ̀ o, aráàlú ẹ̀bẹ̀ kérédélé o. Ọdún tí wà ń bọ̀ lọ́nà yìí ó bá wa láyé. Ọdún mùsùlùmí ṣe ń bọ̀ yìí kò ní sẹ́yìn gbogbo wa, ojú wa ní òsè yóò bá wa láyé àtàlàáfíà rówó ṣe o. Ọdún àwọn eléégún nílùú Ọ̀yọ́ Aláàfin náà fẹ́ bẹ̀rẹ̀ báyìí. Ẹnìkan kò ní já sọnù láṣẹ Èdùmàrè àníyàn sọnù bí ọmọ wa lórí bẹ́ẹ̀ yóò sọ̀rọ̀ ògbẹ̀yìn ọmọ wa tẹ̀ǹtẹ̀kẹ́ ẹ̀ mọ́ rí tẹ́ o. Ọkàn yín ó balẹ̀ o, ẹ̀ní kú ọ̀nà bí èéfín o, ẹ̀ní bọ́wọ́ alágbèdá o, ẹ̀rí náà ẹ̀rí lò. Níta mú wá láàárọ̀ ìfún yín nǹkan tó níye lórí ni o. Lórí ọ̀rọ̀ àkọ́kọ́ lórí ọ̀rọ̀ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ tí wọ́n ń pè ní ìkòkò ẹgbẹ́ rè tí wọ́n ń pè ní ààwẹ̀ ẹgbẹ́ àwọn ilẹ̀ ń wò yìí tó bó ṣe rí nù. Tí èèyàn bá fọ́kàn kéjì tọkọlé aláwo lọ tá a bá dáfá bá a ṣe gbé kalẹ̀ yìí tá a dá báyìí láàárọ̀ yìí tí Ifá bá sọ tó bá jẹ́ pò fún alájẹ lọ́ba ń wá lẹ́ẹ̀kejì ẹ̀kejì ká tó gbé e á wà béèrè pé ṣékélé yọ̀ sí ajé ni àfi ká mọ̀ wọ ajé fún tó bá ní kọ́ sí ajé ìtí ń pè ní ajé ní ajé ògúlùsọ oníṣọ̀bù ìyànàmọ́nà yìí ẹni tó ní lọ́wọ́ ìráre ẹni tó ní lọ́wọ́ ètòsí tó bá ti mọ̀ tọ́jú rẹ̀ ajé rẹ̀ tí bá ti ń bu ajé ògbó nǹkan rẹ̀ ọmọ lójútùú ni ọ̀nà ọmọ là fún bóun sì wà ní. Ẹni wọ́n bá wá dáfá fún tí a bá ní orí rẹ̀ ní ọmọ bọ pẹ́sẹ̀dá rẹ̀ ní ọmọ gbìjà rẹ̀ ilé orí ní. Tó bá pẹ̀lú èbó lọ́wọ́ ìta gbé kalẹ̀ ní tá fi pe ẹlẹ́dàá rẹ̀ bọ́. Tó bá sì wà Nàìjíríà náà tí ọ̀rá yé wà ní tá fi pe ẹlẹ́dàá rẹ̀ ní tá fi bá bọ́ orí ìwò sí gbà orí ìwò ní padà lẹ́yìn wa o ẹsẹ̀ wa wo bí ire lè sì wáré o ọkàn ní ọba lẹ́rìí náà ẹ̀rí lò. Nọ́mbà mi ní 081 60 98 76 47 WhatsApp nọ́mbà mi náà ní 081 60 98 76 47 WhatsApp nọ́mbà mi náà ní wọ́n tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ mo wà nílùú Ọ̀yọ́ Aláàfin lákọjúdà LA School Sábò Ọ̀yọ́ wọ́n tó bá fẹ́ rí mi. Àwọn ọṣẹ tá a kó kalẹ̀ yí àwọn ọṣẹ ọ̀la ni téèyàn fi níláárí téèyàn fi ṣoríire àwọn ọṣẹ ńlá ni àwọn nǹkan bí ìbẹ́ta lè sọ lórí ètò. Tẹ́ bá fẹ́ rí mi ẹ máa tọ̀ mí bọ̀ èmi náà nìyẹn ẹgbẹ́ ìṣègùn Ọ̀yọ́ pátápátá nílùú Ọ̀yọ́ Aláàfin ìwọ tó bá fẹ́ rí mi tọ̀ mí wá ọṣẹ tẹ́ ń wò yìí ọṣẹ téèyàn fi dágbére fóṣì ni àwọn ọṣẹ ńlá tọ́dá tí wò sí láyé èèyàn tí tètè gbégbé ìgbé ayé èèyàn débi gíga lọ́sẹ̀ yìí tẹ́ ń wò yìí. Èèyàn kan wà tó ń bẹ wọ́n kígbe gbèsè ìbáwò bá ṣiṣẹ́ ìgbésè ní bá bá ṣe ìgbésè ní àwọn ọṣẹ ìgbésàn gbèsè rèé ọṣẹ ìsan gbèsè tó dájú ní tí bá ń lò ó kódà kò sí gbèsè tó lè jẹ àgbára ìlú gbèsè ó ṣe rí yìí pẹ̀lú ògo Ọlọ́run gbèsè òun kò ní mọ́gbà tí ó kú òǹbẹ o kò ní mọ́gbà tí ó kú òǹbẹ. Àwọn iṣẹ́ kan wá tó wà tó jẹ́ iṣẹ́ ńlá wọ́n jẹ́ pé bá bàbá yàn sílé bí ìgbà téèyàn múlẹ̀ ní ọṣẹ inú pósí tẹ̀wọ́ yìí ọṣẹ ni o ọṣẹ tó lè tutù àwọn àgbà ní tó sì lè múlẹ̀ àwọn àgbà. Téèyàn bá ń gba kọ́ńtíráàtì ńláńlá tó jẹ́ pé ẹni tí wọ́n gba kọ́ńtíráàtì ńláńlá ni irú oṣólẹ̀ tí wọ́n ṣe nì. Tí wọ́n bá ṣe oṣólẹ̀ yìí tá a bá parí rẹ̀ tán a gbọ́dọ̀ so ẹran mọ́lẹ̀ tá a bá ń ṣe lọ́wọ́. Ẹran yìí láàpá tá a bá ti parí rẹ̀ á wà á ha gbogbo ẹran yìí fún àwọn èèyàn tí ó jẹ ẹni tó sí ọ̀gbọ́dọ̀ jẹ́ ń bẹ́. Tá a bá ti há ẹran yìí á wà mú nǹkan náà láti ṣètùtù fẹ́ni tó ní ètùtù ọ̀la. Eléyìí ti jẹ́ èèyàn ní ayé o eléyìí ẹsẹ̀ ẹ máa lọ kówó ń bì kan o kì í sálùpá ìdá o ṣùgbọ́n téèyàn bá ń lò ó ìgbé ayé rẹ̀ ti rọrùn kọ́ńtíráàtì ńlá lókè ní ọmọ lọ ó ṣe rí nù wọ́n tó bá nílò rẹ̀ ẹ kàn sí mi lọ́yọ̀ Aláàfin èmi nìyálóde ìṣègùn Atáyèsí Ọ̀jẹ̀ fún gbogbo Ọ̀yọ́ èmi náà nìyẹn ẹgbẹ́ ìṣègùn nílùú Ọ̀yọ́ Aláàfin ọkàn yín ọba lẹ o ẹ̀ẹ́rì náà ẹ̀ẹ́rì ló orí bẹ́ẹ̀ kọ́sẹ́ bẹ́ẹ̀. Adé wá mi wá o èmi ò lè dáyé ṣe. bẹ́ẹ̀ ni o èwe ń jẹ́
oògùn jẹ́ ṣùgbọ́n Elédùmarè gbé agbára fún àwọn kan nínú ayé láti máa tú àti láti máa dè bẹ́ẹ̀ láti máa fi sọmọ aráyé lóore. Yèyé Ọ̀jẹ́kẹ́mi Mọ́rọ́mọkẹ́ Atáyẹ̀sí Ọ̀jẹ̀ nílùú Ọ̀yọ́ Aláàfin ìyá ẹgbẹ́ ìṣègùn gbogbo orígun Ọ̀yọ́ mẹ́rẹ̀ẹ̀rin àwọn tún ní ìyálóde ìṣègùn Ọ̀yọ́ tí Elédùmarè ń lò láti kápá gbogbo ìdojúkọ tó bá dé bá ẹ̀dá lókè èèpẹ̀. Irúfẹ́ ìṣòro wo ní tiẹ̀? àìrọ́mọbíni àbí àìróyún ní? Iṣẹ́ rẹ tí ò lọ déédé bí ọkọ ọ̀run àbí ìyàwó ọ̀run bá ń dà ọ́ láàmú. Yíya ẹgbẹ́ ni tàbí dídí ẹrù ẹgbẹ́. Ẹ̀yin fẹ́ ṣe ifá ni àbí ẹ fẹ́ tẹ ifá? Pábánbárì ní ṣíṣẹ́ fàájẹ́ tí ọ̀nà ẹni ó sì máa ń là wà. Mọ́ rájẹ́ jẹun bí ò bá kẹ́fì pé ọmọ omi ní ọ́ tàbí ọmọ rẹ. Wá ṣe Ọ̀ṣun gbé kòkò kalẹ̀ yóò sì ọ́ láǹfààní púpọ̀. Bí ìwọ bá ní ìbálòpọ̀ lójú oorun bóyá ìrọ̀wọ́mú ló ń ṣèwọ ni. Èyíkéyìí ìṣòro yòówù tó lè mọ́ bọ́ fẹ́ra lókè èèpẹ̀. Gbogbo ẹ̀ kéré níwájú Olódùmarè nípasẹ̀ màmá wa tẹ́lẹ̀dùmarè ń lò láti ṣẹ́ onírúurú ogun wọlẹ̀. Yèyé Ọ̀jẹ́kẹ́mi Mọ́rọ́mọkẹ́ ìyálóde ìṣègùn Ọ̀yọ́ Atáyẹ̀sí Ọ̀jẹ̀ nílùú Ọ̀yọ́ Aláàfin. Òkè òkun lẹ́yìn wà ní àbí Nàìjíríà ẹ máa bọ̀ nílùú Ọ̀yọ́. Iṣẹ́ yín sì lè kàn yín lá níbikíbi tẹ́ ẹ bá wà. Wọ́n wà ní dojúkọ LA Primary School Sábó nílùú Ọ̀yọ́ Aláàfin tàbí kẹ́ ẹ pè wọ́n 08160987647 tàbí 09129933265. Má dákẹ́ mọ́lẹ́ o. Ẹni bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́. Ẹ kàn sí ọ̀dọ̀ ìyálóde ìṣègùn Ọ̀yọ́ lónìí ká ẹ sì rẹ́rìn ayọ̀.